sáré lọ sí abala ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run kó tó wá di wípé n ó gbé àlejò mi wọlé ṣùgbọ́n ó ń dún lábẹ́lẹ̀. Àkọlé ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run tí mo fẹ́ mú wá lásìkò yìí ni mo pè ní ṣọ́ra fún àsọtẹ́lẹ̀. Kí mo pè é? Ṣọ́ra fún àsọtẹ́lẹ̀. N ó rọ́ọ̀ṣì ẹ̀. Ẹ̀mí méjì ló wà o, bẹ́ẹ̀ ni ẹ̀mí méjì ló wà, méjèèjì ló ń ríran, méjèèjì ló rọ́jọ́ iwájú tó sì lè sọ ìran tí à ń pè ní àsọtẹ́lẹ̀. Àkọ́kọ́ ni ẹ̀mí Ọlọ́run tó ti wà ní àtètèkọ́ṣe tó jẹ́ pé Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ẹ̀mí kejì òun ni ẹ̀mí tó dá Ọlọ́run lórí ìtẹ́ ẹ̀mí Lúsífà, ẹ̀mí èṣù. Ìwọ tó ń bọ èṣù o lè máa sọ fún mi pé èèyàn rere lè ṣù, ṣùgbọ́n nígbà tí Jésù nínú Bíbélì ni o tó kọjú sí àwọn kan tí wọ́n ń ṣe búburú ó sọ fún wọn pé ti èṣù bàbá yín òun lè ṣe. A pè ní èṣù nínú ìwé mímọ́, a sì tún pè ní àsètánì nínú Al-Quran. Ṣùgbọ́n kì í burúburú kó má ṣẹ̀kẹ́ nìkan pẹ̀lú ẹni tí ó kù láàmọ̀, kó má kẹ́ nìkan mẹ́ni. Arúgbó ń ba lẹ́gbẹ̀ẹ́ ibi Ọlọ́run jẹ́ sí òwe pa. O lè ṣípa. Kì í burúburú kó má kẹ́ nìkan mọ́ ni ẹni tí ó kù láàmọ̀. Bẹ́ẹ̀ni. Nínú ẹ̀mí èṣù àti ẹ̀mí Ọlọ́run, ìkan nínú méjèèjì á gbé inú ènìyàn. Bó tiẹ̀ jẹ́ pé méjèèjì ní ń gbé inú ènìyàn ṣùgbọ́n ìkan mọ́ lágbára jù kan lọ. Mo ní nínú ẹ̀mí èṣù àti ẹ̀mí Ọlọ́run ìkan nínú méjèèjì á gbé inú ènìyàn ṣùgbọ́n ẹ̀mí èṣù á máa bá ti Ọlọ́run jìjàkadì. Ọlọ́run á sì máa fi ẹ̀mí èṣù lẹ̀ kò lágbájá rárá. A máa bá ẹ̀mí Ọlọ́run jìjàkadì eléyìí tí yóò máa fi ṣe agídí láti wá ayé ènìyàn rí, láti jókòó lọ́kàn ènìyàn, láti bá ẹ̀mí Ọlọ́run jà kí ẹ̀mí Ọlọ́run kó má bàa darí onítọ̀hún síbi tó dáa nítorí wípé ìparun ní Sátánì wá fún èèyàn lójoojúmọ́ láti ba iṣẹ́ ọwọ́ Olódùmarè jẹ́. Lórí gbogbo ohun tó sọ fún mi ọ̀rẹ́ Ọlọ́run sọ fún ẹ máa jọ̀dánù ọ̀rọ̀ ìlú ní ọgbà mo ní ẹ̀mí èṣù á máa bá ẹ̀mí Ọlọ́run jìjàkadì yóò wá máa fi agídí wá ààyè ní ọkàn ènìyàn. Ẹ̀mí Ọlọ́run ó ń bẹ nínú rẹ o, ẹ̀mí èṣù ó ń bẹ nínú rẹ. A jẹ́ pé méjèèjì ló ń gbé inú ènìyàn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ṣùgbọ́n èyí tí èèyàn bá fi ààyè gbàjò ní olúborí tí yóò mọ darí ènìyàn, tí yóò sì mọ ṣe àkóso ayé èèyàn, tí yóò mọ ṣàkóso ayé rẹ jẹ́ sọ bẹ́ẹ̀, tí èèyàn yóò sì máa wá ṣe ìránṣẹ́ fún un. Báwo la ṣe fẹ́ ṣe ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run tá à ní lọ sínú ìwé mímọ́? Ó yá ẹ jẹ́ á tara ṣàṣà lọ sí inú ìwé 1 Samuel 19:9-10. Ó kẹ́yìn sẹ́nìkan, ó jẹ́ tẹ́tí kò gbọ́rọ̀ akọni. Ṣé ọmọ Adébóyè ń fòwe pẹ̀lú fún ẹ̀mí búburú láti ọ̀dọ̀ Olúwa wá, ó sì bà lé Sọ́ọ̀lù, ó sì jókòó ní ilé rẹ̀, tó ń ti ẹṣin rẹ̀ lé ọwọ́ rẹ̀. Dáfídì a sì máa fi ọ̀rọ̀ kọrin, a sì máa fi ọwọ́ rẹ̀ kọrin lára dùùrù. Irú ẹ̀mí yẹn tó ń bá Sọ́ọ̀lù sọ̀rọ̀ ohun ẹ̀mí ìparun ni. Ọlọ́run ló dá rere ló dá búburú. Mò ń jẹ́ kó mọ̀ wípé láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ẹ̀mí búburú ti wá, láti ọ̀dọ̀ Ọlọ́run ni ẹ̀mí rere ti wá. Kí ni ká wá sọ? A ṣe yóò wò ni o, kò sí nǹkan tá a lè ṣe sí i. Ìyẹn ni wípé Ọlọ́run ò ní fi agídí control mind ẹ, ìwọ fúnra ara ẹ ló máa wá ẹ̀mí rere Ọlọ́run rí tó sì fààyè gbà á. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń lo ẹ̀mí èṣù láti máa fi sọ àsọtẹ́lẹ̀. Àwọn tí ìwé 2 Corinthians 11:14-15 tó sọ nípa wọn pé ó ní èké àpọ́stélì ni wọ́n, ó ní kò sí iṣẹ́ ìyanu kankan tí wọ́n bá sọ àsọtẹ́lẹ̀. Ó ní èké àpọ́stélì ni wọ́n, ó ní kì í sì ṣe iṣẹ́ ìyanu, pé kì í ṣe ohun tó yẹ kó surprise ẹ mo ní jẹ́ tú dáadáa,
kò ń ṣe iṣẹ́ ìyanu rárá tí wọ́n bá sọ àsọtẹ́lẹ̀ nítorí pé Sátánì tìkára rẹ̀ pàápàá ń pa ara rẹ̀ dàdí áńgẹ́lì ìmọ́lẹ̀ tí kì í sì ṣe ohun ńlá yóò mọ̀ ṣe ohun ńlá bẹ́ẹ̀ ni kì í tún wá ṣe ohun ńlá bí àwọn tá à ń sọ nípa wọn yìí bí wọ́n bá ń dá kakalúke tí wọ́n ń rọ̀ bí òwe kì í ṣe ohun ńlá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Sátánì bí àwọn ìránṣẹ́ Sátánì tí wọ́n bá wá para wọn dà láti wá bá ọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ òdodo. Ṣé ohun tí mo sọ ó yé ọ? Mo ní èké àpọ́stélì ni àwọn tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí. Mo ní kò jẹ́ ìyanu wípé wọ́n sọ àsọtẹ́lẹ̀ nítorí pé Sátánì gan para rẹ̀ dà gẹ́gẹ́ bí áńgẹ́lì ìmọ́lẹ̀ tí ó sì wá ṣùgbọ́n áńgẹ́lì òkùnkùn ni. Kò wá ní wá yà wá lẹ́nu, kò wá ń ṣe ń tó nítumọ̀, kò ń ṣe ń tó jọni lójú tí àwọn fúnra wọn tí wọ́n bá wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ òdodo nítorí wípé ẹni ìparun ni wọ́n. Bíbélì wá parí rẹ̀ ó ní ìgbẹ̀yìn àwọn ẹni tí yóò rèé gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Ìwọ ni mò ń bá sọ̀rọ̀ o, kì í ṣàwọn ni mò ń bá sọ̀rọ̀ o, àwọn tí mọ̀ pé ẹni ìparun làwọn ṣùgbọ́n ìwọ ṣọ́ra fún àsọtẹ́lẹ̀. Ìṣẹ́jú 15 ti lọ, mo dẹ̀ fẹ́ kí àlejò mi kẹ́ gbádùn wọn dáadáa lábala ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú lábala nígbà kan pẹ̀lú Mr. Fún Wọn Tán. Wọ́n mọ̀ tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ òní bí wọn ò bá lálejò ó lè jẹ́ òun nìkan lápadà sọ lórí ètò yìí kó o lè ṣọ́ra fún àsọtẹ́lẹ̀. Abala ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú Ọlọ́run ó yá ẹ jẹ́ kó rin Fún Wọn Tán ẹ jẹ́ kó jáde láti bẹ̀rù òun là á lò fún abala yìí kó sì máa lọ bẹ́ẹ̀.